A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojúwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 4 nínú oṣù kẹfà ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC mà ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà fún àwọn olóṣèlú àgbààgbà ọ̀jẹ̀ mẹ́ta kan èyí tí wọ́n sọ ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó sí ààrẹ Bọ́lá Tinubu tó ń ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ àti ètò ìṣèjọba rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi léde lọ́sẹ̀ tá a wà yìí níbi tí wọ́n ti sọ wípé gbólóhùn kan tó jáde lẹ́nu Àtíkù Abubakar, Rotimi Amechi àti El-Rufai ipò kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ náà, wọ́n ní àwọn àgbààgbà mẹ́ta yìí àwọn ló sọ ọ̀rọ̀ èyí tó lè dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà sí ìjọba ààrẹ Tinubu tàbí láàrin àwọn olóṣèlú yòókù níbi ayẹyẹ ọjọ́ ìbí Rotimi Amechi èyí tó ṣe ní ìparí oṣù karùn-ún èyí tó kọjá yìí. Ayẹyẹ ọjọ́ ìbí náà 60 ọdún èyí tí Rotimi Amechi ṣe, níbi tí Àtíkù Abubakar tó ti gbìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, El-Rufai tóun náà jẹ́ gómìnà náà ní ìpínlẹ̀ Kaduna, àti Rotimi Amechi tóun náà ti gbìgbà kan jẹ́ gómìnà àti alákòóso tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ni wọ́n ní Àtíkù Abubakar, Rotimi Amechi àti Nasiru El-Rufai wọ́n gbé ètò ìṣèjọba Tinubu sórí òṣùwọ̀n tí wọ́n sì ní ó ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ wípé kàkà kódẹ̀ lára ìwé àgbọ̀n wọn ní nílé sí o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tí wọ́n ní ètò ìṣèjọba Tinubu ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn ìkorò ló mú bá àwọn ọmọ Nàìjíríà. Kàkà kí àwọn ọmọ Nàìjíríà ó máa gbádùn nínú ìrọ̀rùn sí ìnira ló ń kojú wọn o. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu àwọn àgbààgbà yìí jáde rèé kó tó di pé ẹgbẹ́ òṣèlú APC náà sọ wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣèbí wọ́n ti darí orílẹ̀-èdè àti ìpínlẹ̀ rí, ipa wo ni wọ́n kó, kí ni ohun tí wọ́n gbé ṣe nígbà tí wọ́n ń bẹ lórí àga àléfà. A jẹ́ pé ohun tí wọ́n gbìn sílẹ̀ náà ni wọ́n ń ká o, tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí Àtíkù Abubakar, Rotimi Amechi àti Nasiru El-Rufai kí wọ́n sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, nítorí pé àwọn gan-an ògúnná gbòǹgbò ìṣòro èyí tó kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú APC wa ni ara ní ń ta àwọn wọ̀nyí nítorí pé ààrẹ Bọ́lá Tinubu kò mú wọn mọ́ra nínú ètò ìṣèjọba rẹ̀ kí wọ́n má bàa sọ ààrẹ Tinubu lẹ́nu, àti pé wọ́n ti dí gbogbo ọ̀nà èyí tí wọ́n ń gbà rí àwọn owó ẹ̀bùrú, tí wọ́n ń gbà rí àwọn owó kò tọ́ èyí tí wọ́n ń kóná tí wọ́n ń kó jẹ lọ́nà àìbófinmu. Wọ́n ní ìdí rèé tí wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ búburú sí ètò ìṣèjọba Bọ́lá Tinubu o. Lákòótán ẹgbẹ́ òṣèlú APC rọ àwọn wọ̀nyí kí wọ́n so ewé agbéjẹ́mọ́wọ́ o, kí wọ́n sì rí wípé aṣọ olówú tó ń tomi gbígbóná ni wọ́n fi jó ẹnu wọn, bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kí wọ́n kàn dín nínú iyọ̀. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde o, ẹni tó ti fìgbà kan jẹ́ tóun náà ti fìgbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí, ẹni tó ti fìgbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí, sẹ́nẹ́tọ̀ Shehu Sani, ohun màá ló ti ṣe ìkìlọ̀ fún Malam Nasiru El-Rufai àti Rotimi Amechi wípé kí wọ́n ṣọ́ra wọn, bí bẹ́ẹ̀ kọ́ ó dàbí ẹni wípé wọn yóò rí pípọ́n ojú ìjọba àti ìbínú Ọlọ́run o. Gẹ́gẹ́ bí Shehu Sani ti sọ di mímọ̀, ó ní ó dá òun lójú gbangba wípé Nasiru El-Rufai àti Rotimi Amechi wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, wọ́n sì tọ́ wọn. Ó ní tó bá wá rí bẹ́ẹ̀ kí wọ́n lọ tọrọ àforíjì lọ́wọ́ Bọ́lá Tinubu, kí wọ́n sì tẹríba orí wọn síwájú rẹ̀ kí wọ́n lè rí ìyọ́nú àti ìdùnnú Ọlọ́run, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò rí ìbínú Ọlọ́run o. Shehu Sani èyí tó sọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Kaduna o, nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ padà sí ẹ̀yìn láti ṣe ìrántí ọ̀rọ̀ tí Rotimi Amechi àti Nasiru El-Rufai tí wọ́n sọ níbi ayẹyẹ ọjọ́ ìbí Rotimi Amechi èyí tó wáyé ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ìlú Àbújá, níbi tí wọ́n ti sọ
ayẹyẹ ọjọ́ ìbí 60 ọdún Rotimi Amechi tí wọ́n ti sọ di gbọ̀ngàn ìpolongo ìbò àti tísọ ọ̀rọ̀ kùgbákùgbé sí ètò ìṣèjọba Tinubu o. Shehu Sani sọ wípé káàtì bí pẹlẹbẹ káàtì kíyèsí ògùn o. Ó ní ní ìgbà tí El-Rufai ń bẹ ní ìpínlẹ̀ Kaduna, ó ní kàkà kó ṣohun tó tọ́, ọ̀rọ̀ tí ò rá lọ́wọ́ ra lẹ́sẹ̀ ìnítàn káàkiri o. Ó ní ní báyìí òun náà ti wá rí bó ṣe ń rí lómú tó fi ń pariwo. Ó ní gbogbo àwọn agbésùmọ̀mí jàǹdùkú àti ebi tó ń parílẹ̀-èdè Nàìjíríà, ó ní púpọ̀ nínú rẹ̀ Malam Nasiru El-Rufai òun ló jẹ́ agbátẹrù àwọn iṣẹ́ búburú èyí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó fi mọ́ Rotimi Amechi. Nípa ìdí èyí, Shehu Sani sọ wípé kí wọ́n lọ tẹríba kí wọ́n sì tọrọ àforíjì, bí bẹ́ẹ̀ kọ́ ìbínú Ọlọ́run òun ni wọ́n kọ̀wé ránṣẹ́ sí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ní àwọn wọ̀nyí wọ́n sọ èyí tí ò sì dá tó jẹ́ wípé àwọn náà nígi lẹ́yìn ọgbà búburú àjálù tó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Sani sọ wípé kì í ṣe ìjọba Tinubu bí kò ṣe wípé àwọn èèyàn wọ̀nyí ló kọ̀ láti ṣohun tó tọ́ ní ìgbà tí wọ́n ń bẹ ní ipò agbára. Ó ní ní báyìí tí ààrẹ Tinubu kọ̀ láti kó wọn mọ́ra ń ló mú wọn láti máa sọ ọ̀rọ̀ tí ò tọ́ káàkiri nípa ètò ìṣèjọba Bọ́lá Tinubu. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àrìnpọ̀ mẹ́jọ òun ló múyà jẹ wọn o. Bá a bá rìn pọ̀ tí ejò là ń bẹ ní iwájú, tí ejò sèbé paramọ́lẹ̀, ejò àgbádú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n bá lé iwájú tí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ń tẹ̀lé lẹ́yìn, kò sí ẹnikẹ́ni yòówù tó gbójú o láti yọ igi láti pa ejò. Àti wípé ṣíṣẹra ẹni lóṣùṣù ọwọ̀ òun nílẹ̀ fi ń mọ́ dáadáa. Ọ̀rọ̀ kan ló jáde láti ẹnu ọba aládé kan ní ìpínlẹ̀ Kwara sí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọba Olówu ti ìlú Kútá, Ọba Ahmed Makama Oyèlúdé, òun mà ń ló ti rọ Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Ọ̀wọ́adé Abímbọ́lá o wípé kó dákun dábọ̀ àtòun àti Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀, èyí hùn Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, wípé kí àwọn orí adé àgbà méjì yìí kí wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n sì ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá àti ọmọ bàbá, kí wọ́n jẹ́ kí àlàáfíà, ìfẹ́ àtinú ọkàn wá kó wà láàrin àwọn méjèèjì. Ọba Makama tó sọ̀rọ̀ náà nígbà tó ń gba àlejò Ọba Ọ̀wọ́adé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ìṣẹ́gun tó ń gbàlejò rẹ̀ nínú ààfin rẹ̀ ní ìlú rẹ̀ lọ́hùn-ún ló ti sọ̀rọ̀ yìí tó sì ṣe àpèjúwe. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí kì í ṣe ohun tá a lè máa fà mọ́ra wa lọ́wọ́, àgbààgbà làwọn méjèèjì. Ó ní kí wọ́n wo Sultan tilẹ̀ Sokoto, èèyàn Alhaji Abubakar Sahadi eléyìí tó jẹ́ Sultan tilẹ̀ Sokoto àti Shehu èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Borno lọ́hùn-ún. Ó ní àwọn méjèèjì wọ̀nyí wọ́n dira wọn mú, àgbààgbà sì ni wọ́n tí wọ́n sì di ìpínlẹ̀ wọn mú o. Ó ní yàtọ̀ sí èèyàn àwọn méjèèjì náà, èèyàn Sultan tilẹ̀ Sokoto àti Shehu ti ìpínlẹ̀ Borno, ó ní àwọn méjèèjì ni wọ́n ríra wọn bí ọmọ ìyá àti ọmọ bàbá, tí wọ́n jọ ní àjọṣepọ̀ eléyìí tó wá láti inú ọkàn wọn, tí wọ́n sì jọ ń bára wọn sọ̀rọ̀ lóòrèkóòrè tó jẹ́ pé ẹnikẹ́ni kò lè rí àárín wọn o. Ọba Makama wá ní orú nǹkan tóun fẹ́ o láàrin Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ rèé, kí àwọn méjèèjì dira wọn mú, kí wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n sì ríra wọn bọ́ ọmọ ìyá àti bàbá. Olóhùn ni yóò jẹ́ kí ilẹ̀ Yorùbá kó túbọ̀ máa lọ síwájú sí o. Ọba Makama ní àsìkò ti tó fún gbogbo àwọn orí adé gbogbo nílẹ̀ Yorùbá láti ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n má ṣe jẹ́ kí ògiri wọn lanu débi tí aláǹgbá yóò kó wọ̀ ọ́. Ó ní àìṣerani lóṣùṣù ọwọ̀ ló mú ìfàsẹ́yìn bá ilẹ̀ Yorùbá tó ń ti àkóbá tá à ń rí o ní ilẹ̀ Yorùbá lásìkò yìí. Ó ní bí gbogbo àwọn orí adé gbogbo bá lè péra wọn jọ, kí wọ́n foríkorí, kí wọ́n fi kùlùkù, kí wọ́n sì ríra wọn bọ́mọ ìyá àti bàbá. Ó ló dá lójú wípé ilẹ̀ Yorùbá yóò máa wà lókè téńté o láàrin àwọn ẹ̀yà yòókù lórílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn odi orílẹ̀-èdè yìí. Fubara tí í ṣe gómìnà tí wọ́n yọ kúrò ní ipò ní ìpínlẹ̀ Rivers, òun mà ń lọ ṣe àbẹ̀wò àtòun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu o nílé rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. Gómìnà tí wọ́n yọ ní ipò náà, èyí tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé o, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde pé kó lọ rọ́kúnlé ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí,
àtòun àti igbákejì rẹ̀ Ngozi tó fi mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n ní kó lọ rọ́kúnlé fún oṣù 6 látàrí wàhálà ọ̀rọ̀ òṣèlú àti ìjọba eléyìí tó ti ń dàbàrú ètò ìṣèjọba ìpínlẹ̀ náà tí ò jẹ́ kó mi ìjọba ìpínlẹ̀ Rivers kó tòrò mìnìmìnì. ìdí rèé tí ààrẹ Bọ́lá Tinubu wá sọ wípé kí àwọn èèyàn wọ̀nyí lọ rọ́kúnlé o, ṣùgbọ́n sí ìyàlẹ́nu nínú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí Fubara òun ló gbéra pa láti ìlú rẹ̀ èyí tó lọ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu nílé bàbá tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó láti lọ rèé kì gẹ́gẹ́ bí ìròyìn ti fi hàn. ẹlẹ́ẹ̀kejì rèé tí Fubara àti Tinubu tí wọn yóò jọ ríra wọn lẹ́yìn tí wọ́n ní kó lọ rọ́kúnlé o. ìpàdé àkọ́kọ́ ọ̀hún tó wáyé ní orílẹ̀-èdè United Kingdom nínú ọdún yìí bákan náà ẹlẹ́ẹ̀kejì rèé èyí tó wáyé ò ní ìpínlẹ̀ Èkó tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe èyí tí ẹnikẹ́ni kò lè sọ pàtó ọ̀rọ̀ àti ìpàdé ohun tí wọ́n gbé yẹ̀wò láàrin Tinubu àti Fubara èyí tó wáyé lánàá nílé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Àkótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá, Bíọ́lá Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Eyín Ọká, òun mà ló ti kéde ìpínyà láàrin òun àti ọkọ rẹ̀ wípé tó níyìí ni Olúwa ràn òun lọ́wọ́ dé o. Ebeneseri lórí tó kọ wípé okùn ìfẹ́ tí ń bẹ láàrin òun àti ọkọ òun ó ti di nǹkan tí wọ́n ti gé o. Bíọ́lá Adébáyọ̀ èyí tó sọ̀rọ̀ náà tó fi léde lórí ìkànnì Instagram rẹ̀ àti àwọn ayélujára yòókù tó kéde ọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé òun tóun tò ilé onílé tóun fi ẹ̀rín ìdùnnú sí ọkàn àwọn ènìyàn. Ó ní ìpayín keke ìbànújẹ́ ló máa ń wà ní gbogbo ìgbà èyí tó ti ń lọ bí oṣù 14 báyìí. Ó ní nípa ìdí èyí òun rọ gbogbo àwọn olólùfẹ́ òun lọ́nà kan sí kejì tóun bá ṣẹ̀wọ̀n kí wọ́n jègbùrẹ́ agolùgbẹ̀bẹ̀ kí wọ́n dáríjì òun. Ó ní ìbájẹ́ wípé wọ́n mọ inú iná tóun là kọjá nínú ìrìn ìgbéyàwó òun. Ó ní oníkálukú wọn làánú òun yóò ṣe o. Bíọ́lá Adébáyọ̀ èyí tó sọ wípé okùn ìfẹ́ tó ń bẹ láàrin òun àti ọkọ rẹ̀ Olúṣèyí ó ní wọ́n ti gé oníkálukú wọn sì ti pín gàrí kí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tó tẹ̀ síwájú bẹ́ẹ̀ bá gbàgbé ó ní ó ti ṣe ìgbéyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí eléyìí tó ti fẹ́ arákùnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlá èyí tó fi orílẹ̀-èdè United Kingdom tó fi ṣe bùgbé tí wọ́n sì ti fẹ́ra wọn lọ́dún 2012 èyí tí ìgbéyàwó náà túká lọ́dún 2014. Bákan náà ó ti fẹ́ ènìyàn kan èyí tí wọ́n pe orúkọ tòun náà
èyí tó sọ tó ti fẹ́ra wọn tó jẹ́ pé ìrìn àjò ọ̀hún náà túká o. Ẹlẹ́ẹ̀kẹta lèyí tó sì jẹ́ wípé ó tuntun kéde wípé ìgbéyàwó tó ń bẹ láàrin òun àti Olúṣèyí ó ní ó ti túká, oníkálukú wọn kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó wá rọ àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n kún fún àdúrà fóun o. Ó ní láti bí oṣù 14 sẹ́yìn lòun ti ń fojú winá àwọn ìṣòro kan nínú ilé èyí tó jẹ́ iṣó inú ẹ̀kú fún òun tó di àmúmọ́ra fún eégún tóun ò lè wí fún ẹnikẹ́ni. Ó ní kéèyàn kúrò nínú ìgbéyàwó kó wà láyé ó sàn jù kó nú orí mọ́ ìgbéyàwó kó jásẹ̀ sọ́run. Ẹ̀mí òun ó ṣe pàtàkì, òun sì ní nǹkan rere láti gbé ṣe nínú ayé. Nípa ìdí èyí kí oníkálukú kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí Bíọ́lá Adébáyọ̀ Èyínọ̀ká bó ti fi ọ̀rọ̀ náà léde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà yìí pé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.